tẹ́ bá máa blame mi I will take it but mo fẹ́ sọ nǹkan tó fa ìdí ọ̀rọ̀ kò tí ìgbà tí Àjànàkú sọ̀rọ̀ sáláàfin òun tí ẹ sọ̀rọ̀ ní o èmi kàn ní bàbá òun ṣe lórí ọba lóbi inú ẹ gbọ́rọ̀ yìí. tí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lóko òjò kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. torí gbogbo ilẹ̀ máa ti gbọ́ ibi tí Awíkoko àti ìtòpẹrẹ ní Àjànàkú orúkọ bọ̀bọ́ náà Àjànàkú yẹn mo tiẹ̀ mọ̀ fún ni mò ń Babátúndé Adéwọyìn mo mọ̀ kó máa wà lórí ibi kó farabalẹ̀ gbọ́ mi. ní alákọ̀ọ́kọ́ nítorí pé mo jẹ́ ojúlówó ọmọ Yorùbá ọmọ ọ̀kọ̀dẹ̀ ni mí èmi náà wá farabalẹ̀ kí Ọlọ́run lè fún mi lọ́rọ̀ yẹn sọ màá farabalẹ̀ àmọ́ ní àkọ́kọ́ mo gba kọ́ lọ́dọ̀ brọ́dà mi ẹ má bínú brọ́dà mi mo ní láti dárúkọ yín kọ̀ yẹ pé orúkọ yín papọ̀ mọ́ ìkànnà ọmọ àlè yìí ni brọ́dà mi Adéwọyìn àti brọ́dà mi Adé tó wà ní Canada àti brọ́dà mi Ṣèyí tó wà ní Maryland níbí báyìí mo receive call látọ̀dọ̀ wọn even before kí àwọn police dog méjèèjì tó jáde ni mo ti receive call ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan kan màá sọ̀rọ̀ bọ̀ màá play nǹkan kan bọ̀ ẹ̀hún ẹnìkan tí máa play ó ní tó pe ẹ̀ ní Àjànàkú bọ̀ kó kí tó wá lọ́bẹ̀ with due respect pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọọ̀fẹ́ alálùbáríkà mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín mo fi gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín mo fi Àgànjú ọba Ṣàngó ọba tí ó pàṣán alémọrẹrẹ bí eégún tó wà lọ́yọ̀ Aláàfin mo fi bẹ̀ gbogbo ẹ̀yin brọ́dà mi yìí ẹ má bínú bàbá mi Ọ̀nìrìṣà kábíyèsí bàbá mi Ọ̀nìrìṣà lẹ́ẹ̀kan sí Ọ̀jájá kábíyèsí bàbá mi Ọ̀nìrìṣà lẹ́ẹ̀kan sí Ọ̀jájá kábíyèsí àwọn ọmọ yín ní mo sọ̀rọ̀ sí yín tèmi dẹ̀ mọ̀ pé kò gbẹnu mi kódà kò gbẹnu bàbá mi gẹ́gẹ́ bí ṣe máa ń sọ èmi ò rí Ọ̀nìrìṣà fín o mo kàn sọ ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ mi ò yí padà bàbá tẹ́ ẹ bá gbọ́ mẹ́sẹ̀jì yìí ó ti pẹ́ tèmi náà ti ń gbìjà Ọ̀ọ̀ni tí n bá dẹ̀ rí nǹkan tó Ọ̀ọ̀ni ṣe màá pè wọ́n ṣàkíyèsí àwọn ọmọ Ilé Ifẹ̀ tó wà ní historical O2 Oòduà tá a wà international mo wà nù wọn tó fi ṣe gbogbo kinní kódà tí n bá rí mistake tó Ọ̀ọ̀ni ṣe ó láwọn alálùbáríkà tí máa ń jù sí tó dẹ̀ máa pe bàbá pé bàbá ti gbọ́ ohun ẹ àmọ́ tí n bá wá sọ̀rọ̀ tàbí tí n bá pèdè kan mi ì ní fi ẹnu àbùkù mi ì ní fi kan Ọ̀ọ̀ni láyé ọ̀rọ̀ yẹn tó bá wá dàbí pé mo rí bàbá fín kábíyèsí ẹ má bínú kò gbẹnu bàbá ńlá bàbá mi kí n rọ̀ ní fín ọmọ ọgbọ́n ni mí wọ́n dẹ̀ kọ́ mi wọ́n bí mi dáadáa lóòótọ́ àwa lè jókòó sí Amẹ́ríkà o bẹ́ẹ̀ ni à ń wálé à ń lọ bọ̀ àmọ́ àwọn méjèèjì ni mo fẹ́ fún lésì mo kàn ra máa fún wọn lésì yẹn ni mi ì ní jẹ́ káriwó pọ̀ ẹ bá mi ṣí ẹ̀ mo fẹ́ kó kàn wọ́n lára mo mọ̀ pé ìyá Àjànàkú yẹn máa wù mí báyìí mo fẹ́ kó gbọ́ nítorí pé èmi kì í ṣe ọmọ àlè àmọ́ èyí tó fa ọ̀rọ̀ gangan tí mo fi pe èdè ọmọ kìnnì kan ló ń kó pópò yẹ Àjànàkú wà nù wọn tẹ́ bá nígbà tí mo sọ̀rọ̀ mo ní Ọ̀ọ̀nìrìṣà kì í ṣe olórí ọba mi ì yí ohùn mi padà ṣé ni la ti ń sọ ni wọn ò tí ì bí mi wọn ò tí ì bí ìyá tó bí ìyá mi tí Ọ̀ọ̀nìrìṣà àtàláàfin tí wọ́n ti ń jà bá dẹ̀ ṣe máa sọ tó máa fi tílé ayé máa fi parẹ́ nìyẹn Ọ̀yọ́ ò ní gbà fún yín o mo kàn bẹ̀ kábíyèsí ni bọ̀ lórí ọ̀rọ̀ yẹn mo sì wà lórí ẹ̀ mo dẹ̀ sọ̀rọ̀ pé voice mail tí mo sọ ẹ tún lọ tún gbọ́
mo ní gbogbo ìgbà tí Ọ̀nìrìṣà tó ń bá kábíyèsí kú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí tìrì tó ń bá sọ̀rọ̀ tó ń gba ìmọ̀ràn tí bàbá ṣàlàyé Ọọ̀ni tó ṣàlàyé Aláàfin fún mo ní voice ẹ̀ kódà tá a bá gbé lọ́kọ̀ọ̀tù gan máa rí pé complain kan tí mo sọ ìyẹn mo dẹ̀ ní wọ́n ní bàbá wà lára àwọn tó ń ní ká má jọba ṣé mọ̀ pé wọ́n ní yàtọ̀ sí pé kíní mo kàn mo ní wọ́n ní mi ò kó ọ̀rọ̀ mi jẹ ẹ wá jẹ́ kí n sọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Àjànàkú mo fẹ́ kẹ́ ẹ gbé sí ọ̀rọ̀ yín mo fẹ́ kẹ́ ẹ gbé sí ọ̀rọ̀ yín Àjànàkú wọ́n ní àwọn ẹbọra máa fíṣítì àwọn fámìlì ẹ̀ jẹ́ kẹ́ ẹbọra wá fíṣítì mi wàá mọ̀ pé àwa jókòó sílùú òyìnbó àjókòó ìlú òyìnbó lásán èmi ò dẹ̀ ń ta síyàn ọ̀rọ̀ pé Ọọ̀ni kì í ṣe olórí ọba tí mo sọ yìí this is not the first time but ọ̀rọ̀ máa play kankan mi ìfẹ́ play mo bọ̀ máa play lè nítorí tí wọ́n bá ń sọ̀kò wọ́n mọ̀ yìí pé èmi gan ni mo gbọ́n jù wọ́n lọ alákọ̀ọ́kọ́ kẹ́yìn èèyàn máa lísìn mi fẹ́ kẹ́ bá mi ṣí ẹ̀kọ́ dọ́dọ̀ wọn àwọn méjèèjì àwọn àdàgbà má dànù lẹ́yìn eléyìí mi ní jáde fún yín mọ́ ìwọ Àjànàkú o fẹ́ fi mí pawó Awíkoko ìwọ náà fẹ́ fi mí pawó àwọn ògbó kankan lórí kíní àwa ń ṣe ni torí inú wa dùn pẹ̀lú ọba tá a jẹ àmọ́ mo pọ́n wọ Awíkoko lébọ̀ mo rí pé ẹni àbùkù ni ẹ ò fẹ́ gbà kúnlé mo mọ̀ kó tún máa jáde èmi ò ní bẹ́ẹ̀ fi pè lífù gbogbo bó ṣe ń bù mí èmi ní bẹ́ẹ̀ ṣe ṣé o rántí 6, 7, 8 years ago tí mi bá ṣe mistake ọ̀rọ̀ níyì náà ló fa kátá láàrin wa ọ̀rọ̀ ti lọ bọ̀kí tó lọ sórí ọ̀dọ̀ ẹ mo fẹ́ káwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ tẹ bá máa blame mi bì I will take it ṣó ti yé yín tẹ bá máa blame mi I will take it but mo fẹ́ sọ nǹkan tó fa ìdí ọ̀rọ̀ kò tí ìgbà tí Àjànàkú ń sọ̀rọ̀ sáláàfin òun ti ẹ̀ sọ̀rọ̀ ní o èmi kàn ní bàbá òun ṣe lórí ọba lóbi inú ẹ gbọ́rọ̀ yìí. kò pẹ́ o Àjànàkú ni mo fẹ́ kẹ́ gbọ́ o lórí ọ̀rọ̀ Dami ẹ máa gbọ́ o. Àjànàkú akéwì. Ọba ń kí ọ. Afàgòkẹ́yìn àparò. Ohun ojú wọn lójú rí ọ̀rọ̀ bù sí òwe àwọn àgbà. Bọ́mọdé jíjí nípò àwọn àgbà ló lè mọ ibi tí ó lè wó sí ó kọjá òye mọ̀jẹ̀sí. Wọ́n ti ní bọ́mọdé peku bó pẹja yóò sì dájẹ́. Queen Dami, aya Aláàfin àná ti pààrọ̀ gidi gbà wá lè di Ọ̀yọ́ kò tán bí. Ẹ máa gbọ́ o. Wọ́n sàn sí pópó bàyá ẹ̀. Ibi tọ́rọ̀ ti jáde nìyẹn o. Àjànàkú dọ̀rọ̀ ó kò dé. Mo fẹ́ sọ̀kún kára balẹ̀. Ẹ máa gbọ́ o. Olórí ẹ̀mú. Kò tí mo fẹ́ sọ sì lè bá wọn nílé kó tún bá wọn lóko. Òkò tó ṣeé ṣe kó pa lára kó pa jèrò. Èmi ń fọ́kọ láyé òde òní. Orí yẹ ibẹ̀ ń flag nìyẹn. Ẹ jẹ́ àtọ̀ ẹ bá wulẹ̀ flag. Ẹ̀yin yẹn bá mi love and like. Ẹ má flag mi. Ṣé bá mo fẹ́ lẹ́nu ẹ má wulẹ̀ flag ẹ gbọ́rọ̀ yìí. Àṣẹ báyìí lọ́rọ̀ rẹ ìwọ. Ẹ má wulẹ̀ flag. Àpòmọ́ gorí igi rọ̀ bí ìjì. Wọ́n ti flag mi. Ẹ bá mi love and like. Ẹ bá mi love and like. Àyà oníṣojú yìí ti wá já. Wọ́n ti ní fọkùnrin olówó. Ẹ̀yin kì í dárú wọn lóhùn. Ilé ọlá Ibi tí mo lọ kọ́ ni èmi mọ̀ kò pẹ́ o ẹ máa gbọ́ sí. Àjànàkú mo ní Gbogbo ibi kí tó ni sọ yẹn òótọ́ ni mo fẹ́ gbọ́ o. Iye spiritual husband. Ó ṣojú Portable. Okùn ẹ́. Ẹni tí ò ní kọ̀rọ̀ kan àṣírí. Okùn ẹ́. Nínú gbogbo ẹ̀dá tó ti gbélé ayé sí. Tó bá ti débẹ̀ yẹn sì máa láòdù ẹ̀. Gbogbo ibi tó sọ yóò tẹ̀ kàn mí. Ẹ bá mi ṣí àkíní. Wọ́n ti ń flag. Èmi ò jiyàn. Ẹ wọ orí àṣà. Èmi ò jiyàn. Bọ̀ǹtọ̀ ní fi jó lórí ẹ máa gbọ́. Ẹ má jẹ́ ń bu yẹn ṣáà ẹ farabalẹ̀ gbọ́rọ̀. Kò lérè wo ló fẹ́ jẹ láàbò ọjà. Tó o bá lọ fẹ́ Portable ọmọ Ọlálọ́mí, gbogbo àwọn tó ti bímọ fún síta, ẹbí irú wọn ló lè sọ púpọ̀ nínú ìròyìn. Ìfẹ́ owó ti báyé jẹ́ o. Débi pé Màá play ẹ̀ fún yín. Ẹ máa gbọ́.
ẹ bá mi share, ẹ bá mi share. Ẹ má ẹ jọ̀ọ́ tó lọ wọ́n flag mi, ẹ bá mi share. Mi ìkúkú wá show yín, wọ́n send ẹ̀ sí mi ni. Ẹ gbọ́ tèmi náà. Ilé ọlá níyọnu. Mi ìmọ̀ ẹjọ́ kó ẹ pẹ̀lú ọmọ ọlọ́mọ. Wọ́n ti lè kápá ọ̀gánjú ààrẹ. Bébí bí ti rí nù. Agbára mélòó ní bẹ lára bàbá àgbàlagbà. Ẹ Wọ́n gbọ́. fi kó wọn jọ lógún lọ́gbọ̀n. Tipẹ́tipẹ́ lójú kòkòrò ti ń bá wọn ọba wa fíra. Ẹni tí ò lágbára mẹ́fà tí fẹ́yàwó mẹ́jọ. Ṣé ẹ gbọ́? Ẹ wá rí póríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ikú irú wọn. Ṣé ẹ gbọ́? Ẹ jẹ́ ó dà ipò tún ó tẹ̀síwájú. Nítorí pé iṣẹ́ àjàsá wá ti dojú délẹ̀. Ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn. Ẹ gbọ́ bóyá sọ̀rọ̀ sí Aláàfin bẹ̀ yẹn o. Mo wá ṣe kinní kan. Èmi wùwọ́ ọmọ ọkọ. Mo wá pe Àjànàkú. I have the date right here. Tí mo pè é, Kẹ́mi àti ẹ̀ padà sọ̀rọ̀ ní December 15. Ẹ wò December 15. Mo kọ́ lẹ̀ December 15 tájọ sọ̀rọ̀. Èmi pè é nítorí pé mo wá pè mo ní Àjànàkú. O ò bá ti bá Dámì nìkan wí. Má bàa Aláàfin wí tí bá ti wá jẹ̀bi kẹ́ sọ fún mi o. O ò ní láti sọ̀rọ̀ sí bàbá. Ẹ̀yin ẹ wá wòran ọmọ Ilé-Ifẹ̀ ló mú o. Ẹ wo bó ṣe sọ̀rọ̀ sí Aláàfin ṣàkà. Èmi ò wá dá lómi ìṣe ṣòfin nítorí pé ọ̀rọ̀ Portable là ń sọ gbà yẹn. Mo wá dákẹ́. Mo wá pè é. Èmi fi ọgbọ́n orí sí mo pè é. Mo ní Àjànàkú kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ wọ́n flag mi ẹjọ́ tó Ọlọ́run. Wọ́n flag mi. Mi ìmọ̀ wá ìtàn fẹ́ kí n sọ̀rọ̀. Èmi ò wá sọ́dọ̀ wọn wá flag náà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe àkíní wọ́n flag mi. Wọ́n fẹ́ kí mi sọ̀rọ̀. Bọ̀ Awíkókó ẹ ti ṣe ti yín náà. Àjànàkú ẹ ti ṣe ti yín náà. Ẹ bá flag mi. Ẹ bá mi ṣe àkíní ẹ bá flag ẹ gbọ́rọ̀. N tó fà á. So mo wá pé a ṣáà sọ̀rọ̀. Àjọ yanjú ẹ̀ láàrin ara wa. Mistakenly nọ́mbà tó fi send kíní sí mi. Èmi ò save nọ́mbà yẹn. Mo kàn tún rí nọ́mbà yẹn tó ṣe tó jà kí mi pé ẹ̀ ló nǹkan kan bá ní. Ta leléyìí o. Nẹ́ẹ̀sì tó máa dáhùn báyìí. Ìyẹn Àjànàkú yẹn o. Tí mo rò pé ẹni tó lọ́pọlọ ni. Oníṣòwò gbádùn ṣá. Ó dẹ̀ mọ̀ pé mi ni. Oníṣòwò gbádùn ṣá. Ìwọ àtàwọn ta ni. Mo rò pé mo ta leléyìí. Mo kàn béèrè pé ta ni. Nọ́mbà yẹn mi install. Nọ́mbà Nàìjíríà ni mi install ẹ̀. Ó tán o. Bẹ́ẹ̀mi àti ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní kó síra wa nìyẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Mo kúrò lórí ẹ̀. Sórí Àjànàkú. Sórí gbogbo ètò ìdún bí onílẹ́rẹ́ lọ fún yẹn. Lẹ́yìn ọ̀rọ̀ tẹ́mi sọ yìí, mo kàn clarify yẹ. Àwọn èèyàn ní kí wá clarify ọ̀rọ̀ yẹn. Ó ní mo ṣe jáde. Ọ̀rọ̀ tiẹ̀ dúró bẹ́ẹ̀. Tó bá wá ṣe part 2, tó ṣe part 3, tó ṣe part 4 dé part 10. Èmi ààrẹ àmàlù mi ní dá ẹ lóhùn mọ́. Mo wá fẹ́ bọ́ sórí Ambassador Caro White. Awíkókó. Nínú show tí mo tún ṣe ń jẹrin. Tí bá mọ̀ pálábùkù ẹ̀dá ni ẹni mi ní pọ́n ilé. Gbogbo yín ní kẹ́ lọ wo show yẹn tí mo ṣe níjẹrin. Mo pọ́n idiot ilé. Mo ní ó ti ẹ̀ sọ ìtàn kan. Kódà mo tún pọ́n lé débi pé mo lè mi gan ò gbọ́ rí. Which is me ń parọ́. Mo dẹ̀ comment ẹ̀. Bọ̀ pé mo ní pé Ọọ̀ni ìrìṣà lórí aládé yẹn. Mo sì tẹnu mọ́. Mo tẹnu mọ́. Number 1. Ọọ̀ni ò sí nínú ọmọ Oòduà. Bá ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn kan wà tó sì sọ pé àwọn ò ń ṣe ọmọ Oòduà. Àwọn ọmọ Ọbàtálá wà lọ́tọ̀. Àwọn tó wá láti Wàdáì wà lọ́tọ̀. Kò sí tọ̀kan tó mọ̀ tèmi náà ò mọ̀ o. Ó lè jura wọn lọ. Gbogbo bóyá sọ pé àtẹnìkan ò fẹ́ dárúkọ ẹ̀. Ẹni tó ń bá wí náà mọ orúkọ ẹ̀. Ṣé wọ́n ṣètàn ni Awíkókó? What I was expecting from you. Gẹ́gẹ́ bí ẹni tí mo mọ̀ pé lọ́pọlọ níwọ̀nba bíntín ní pé kódà kó má tiẹ̀ lè pè mí. Ó kàn wá jáde kó kàn pè mí ṣàkíyèsí pé Ààrẹ Almaroof o tẹ́ ẹ̀ bá fẹ́ kó dìjà. Ẹ ti mọ̀ pé tẹ́ bá dárúkọ mi. Ẹ ti mọ̀ pé gàba dáyà èrò máa wá sórí ẹ̀. Ẹ mọ̀ yẹn dájúdájú. Èmi ò ń tì torí owó ṣe show mi. Bó ṣe ń bà padà bọ̀ lọ́dọ̀ Àjànàkú o. Gbogbo nǹkan tí mo expect lọ́dọ̀ ẹ Awíkókó ni pé kó wá pé ààrẹ wọ́n ní leléyìí o irú nǹkan báyìí má ṣe mọ́. Ó rí pé mo pọ́n ilé bọ̀tá alábùkù ní orí ẹ̀ ò pé. Torí ẹ bá pé ni. Ó ti rí pé ọ̀nà source tó lè fi sọ̀rọ̀ pé let me just talk to this guy. Ó ti ẹ̀ wọ studio lọ́tẹ̀ yìí ó máa lọ wọ studio. Last time èmi àti ẹlájọ lágímẹ́ǹtì ó gbé mi ṣépè ó gbéyàwó mi ṣépè ó gbé ọmọ mi ṣépè àwọn ẹbí elépè èmi ò ń ṣe. Bọ́ gbogbo èpè ẹ kò sí kankan tó lè dà fún èmi. Ó ti yé. Torí mo sọ̀rọ̀ bí ìdẹ parọ́.
ṣé mi ìgbésẹ̀ fún ẹ rí tíjà bá ti wádé tó bá tó ní bá ti dòwe ó yẹ ká fi sùúrù sí ni ó ní mo gbéṣẹ́ kan fẹ́ bó ṣe 130 bó ṣe 100 naira ló gbà nínú owó yẹn ó ti gbowó náà ó dẹ̀ ṣiṣẹ́ fún mi àníṣà àpẹ́lẹ̀ méjì láti bá wa kí bàbá wa láàfin tó bá jọ ọmọ Ọ̀yọ́ ní ẹ bó ṣe sọ nídìílé ìyá ọmọ àlè ni ẹ. Awíkókó ẹ bá mi share sí page ẹ àti Àjànàkú ọmọ àlè ni ẹ. I will continue saying it. Kò yẹ ká fi kíní ìbẹ̀rẹ̀ ọdún tuntun bọ̀ nítorí pé mo ti ní Ọọ̀ni oṣù olórí ọba ṣàṣẹ̀ṣẹ̀ ń sọ ni ó ní wọ́n ń jàjà ọba láàrin Ọọ̀ni àti Aláàfin màá wá gẹ́ẹ̀tì kankan fún ilé ní kódà Ọọ̀ni ni Aláàfin gọgọ lẹni tó kéré jù nínú ìtàn kódà tí ò yẹ kó tiẹ̀ sí ní nọ́mbà 2 tó fún yẹn ìyẹn ìwà Awíkókó. Let me tell you this níjọ́ tẹ́ ti wá ń sọ́nà ẹ̀yin ọmọdé fẹ̀yìn bàbá mi ẹ má bínú o ẹ má bínú mo bẹ̀ yín torí Ọlọ́run mo ti ṣe nǹkan tẹ́ ẹ ní kí n ṣe mo dẹ̀ ti apologize tó bá yẹ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn àbùkù kan wà ńbẹ̀ kí bàbá wọ̀ ní Richard kó má bínú mo fi orí adé mo fi bẹ̀ wọ́n mo fi ìrùkẹ̀rẹ̀ mo fi bẹ̀ bàbá kó má bínú bọ̀ pé mi ní fún àwọn àlè yín lésì yìí máa fún wọn lésì. Èsì ọ̀rọ̀ mi ni pé Awíkókó níjọ́ tí aláyé ti dé ayé láti mọ̀ pé Aláàfin àti Ọọ̀ni Ìrìṣà ni wọ́n jọ máa ń pò kò dẹ̀ lè parẹ́ tí Jésù máa fi dé ànábì tán ní kò ànábì tán gan tán ní kò ní wá bóyá ànábì sì ń padà bọ̀ àmọ́ kò lè parẹ́. Ẹ bá mi ṣí àkíní ẹjọ́ tó Ọlọ́run ọ̀rọ̀ kọ́mẹ́ǹtì kan lélẹ̀ kóníkálùkù kan gbọ́ sáìdì tèmi náà mo máa pa mi ní ṣe ṣó mi kọjọ́ ọ̀rọ̀ yìí. Bàbá Aláàfin àwọn bàbá wa àwọn ọba Àjàgbómògùn létí àwọn ọba Ajígbógun Ìbọdẹ wọ́n ti ń gba ilẹ̀ kò ń ṣe ní kò ṣàná. The only empire we have in Yoruba land is Ọ̀yọ́ empire òní alágbára mi ìkó ọ̀rọ̀ mi jẹ mo ní kó lọ gbọ́ lẹ́nu Lájí Abbas ni Lájí Abbas jù ẹ lọ ní gbogbo nǹkan tí Lájí Abbas bá pè ń pé ààrẹ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ò dá kí a má lè gbọ́ a ní ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò rí bẹ́ẹ̀ à ń bàbá mo ti gbọ́ máa just ara mi à ń pọ́nra wa lé ní ó mọ shit Awíkókó ó mọ kankan anything nípa tó o mọ̀ àfi kó búyàn àfi kó ṣépè mo rò pé tiẹ̀ ní làákà ìdí ẹ̀ ni wọ́n tó ṣẹnu pẹ́rẹpẹ̀rẹ ambassador Caro White àdúrà ó tún lo kírímù orí ẹ̀ ò pé ó pé mo respect ẹ ọ̀rọ̀ ò lè yà mí lẹ́nu rárá ṣé ó tó jẹ́ pé Sunday Igboho gan tó ní kó gbé ẹ̀ha ojú ẹ tó ní kó ṣí kúrò ó bù náà so báwo lọ̀rẹ́ ṣe fẹ́ yà mí lẹ́nu tó bá pè mí ìwọ tó lè borí ẹni tá a tẹ̀lé ó bù náà báwo lọ̀rẹ́ ṣe fẹ́ yà mí lẹ́nu Awíkókó ọ̀rọ̀ ò lè yà mí kò sí nǹkan tó lè sọ́n pa mi tó lè yà mí lẹ́nu bọ̀dé mí ààrẹ lẹ́yìn iṣẹ́ òyìnbí ní jáde fún yín mọ́ ẹ lè máa rántí kẹ máa ṣe whatever tó bá kù yín tó bá wù kẹ máa ṣe lọ. ṣé ò bú Sunday ni ṣé ò gbàbọ̀dé fún wa ni ṣe bó kúrò lẹ́yìn wo lọ tó àbí wọn náà tẹ̀lé olóṣèlú lọ wọ́n wá ń sọ̀rọ̀ sẹ́nu tiẹ̀ gbọ́dọ̀ wá ń sọ̀rọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wá táwọn tá ní orí ẹ̀ burú èmi àtẹ́jọ́ rẹ̀ ibo lèmi àtẹ́tijọ́ rẹ̀ mi ń ṣẹgbẹ́ ìnáwó. mo sọ ìtàn tèmi sọ come out and prove your own. Èmi prove tèmi pé Ọọ̀ni ò ń ṣe ọmọ Yorùbá àmì kò ń ṣe ọmọ Odùduwà kò sí nínú ọmọ Odùduwà. Bàbá Olúnlọ́yọ̀ gan sọ that man is 90 something years wọ́n sọ jáde ṣáà ti dáyé ìgbà táwọn bàbá yìí ṣèjọba ni àti ìdáyé náà bàbá sọ ó hà báyìí ni bàbá Olúnlọ́yọ̀ sọ ó ní Ọọ̀ni Ìrìṣà ó ní olóòṣà gbogbo ilẹ̀ Yorùbá ìjọ òun rẹ̀ fi ń bòṣà nílé Ifẹ̀ ó ní Aláàfin ó ní ọba ilẹ̀ Yorùbá wáyé tẹ́ ṣe fẹ́ gbé Òjó Fáìnà orí ẹ yí èmi ò mọ̀ ebújú bí ṣe máa sọ gbogbo bóyá sọ mo fa balẹ̀ mo gbọ́ tán tó ti yẹ Awíkókó bọ́tà again kò sọ̀rọ̀ mi ní dẹ́ ló mọ̀ èmi ọmọ Ajíládé Ẹ̀ṣọ́ èmi ò lọ́rọ̀ gbogbo àwọn Yorùbá kàbìtì tí ò sínú dictionary mọ́tò ń sọ yẹn you just dey play sọ̀rọ̀ táwọn ayé èsì fẹ́ gbọ́ o ní talisman kankan torí tó wáyé pé o gbọ́ torí mo respect ẹ I was expecting you to correct me pé ààrẹ ó tó báyìí ṣe bí mo kún ẹ lé ó ń ṣe ní àpọ́nlé gbogbo yín almost ẹ̀yin bastard kọ́ wà lè fẹ́ tó yẹ pé kò yẹ kó máa pọ́n yín lé rárá including Àjànàkú ṣe bí mo pọ́wọ́ náà lé ṣe bó níbi tẹ́mi àti ẹ sọ̀rọ̀ dé tó tún sọ pé tó bá jẹ́ nǹkan kan tó ṣe ní kíní kan mi ní sọ torí mi ní rẹ́dì láti jáde fún ẹ mọ́ o lè ṣe part 1 kò ṣe part 2 kò ṣe part 3 kò ṣe part 10 tèmi ni pé
in as much tí mi bá ti kọlu ẹbí ẹ, tí mi bú bàbá ẹ, tí mi bú ìyá ẹ, tí mi dẹ̀ bú ọmọ ẹ, ẹ jẹ́ ká wá jọ máa fà torí Awíkoko last time èpè tó ṣẹ́ tí ó bá sí pé mi kàn tún fẹ́ reverse ẹni. I have everything here. Gbogbo ẹni mo ní bí lọ́dún náà lọ́n lórí pé mo ní Ọọ̀ni ò ń ṣe olórí ọlọ́ba. Fún gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun tẹ́ bá ṣe dé, Ọọ̀ni kì í ṣe olórí ọlọ́ba. Olórí olóòṣà ni òun náà ṣe pé ní Ọọ̀ni rìṣà. Ọmọ Oòduà ní ṣe bó bá wọn kan lé Ifẹ̀. Bàbá wo Odùduwà ó bá yàn lé Ifẹ̀. Ọ̀ràn lé Ifẹ̀ gan ó ní bó ṣe jẹ́. Ọ̀ràn lé Ifẹ̀ ní agbára according to the history ju ẹni tí à ń pè ní Ọọ̀ni lọ. But I respect Ọọ̀ni gẹ́gẹ́ bí àrólé tó fi ṣe. Tó bá pèèyàn rálé bá mi jókòó sí nǹkan ẹrù ẹlẹ́rù ni bàbá bẹ́ẹ̀ láàfin ti sọ. Ó ní kẹgbádé fàlàdé o ẹgbóyè fólóyè wàhálà lẹ́kóra yín sí mi lè gbàgbé bí bàbá ṣe kọ́ exactly nìyẹn. Ṣẹ́yìn lẹ ládé ni adétẹ́ gbé sórí òṣàdé yìí náà. Ọ̀rọ̀yàn tó kú lé Ifẹ̀ gan ẹ nílọ́kì ni nítorí gbà tí bàbá fẹ́ jagun wá lọ lé yín kúrò lórí ìtẹ́ bàbá ẹ̀ lọ̀rọ̀yàn kú sí Ilé Ifẹ̀ ló fi di pọ̀pọ̀ Ọ̀rànyàn dúró ń bẹ̀. Ọ̀pọ̀ Ọ̀rànyàn yóò tọ́ sí yín. Bàbá Aláàfin dẹ̀ jáde ikú bàbá Yèyé Kábíyèsí Ọba Lámídì ó ní ẹni tẹ́ ẹ bá fẹ́ ra ìwé yẹn wà ń bì. Ìtàn bí Ọ̀rànyàn ṣe lọ sí ibẹ̀, ìtàn bí ó ṣe kú síbẹ̀, bàbá sọ gbogbo ẹ̀. The only empire we have is Ọ̀yọ́. Tẹ́ ẹ bá ní ká máa fàájá èmi ò ní bá yín rojọ́, bó ti kó ti máa sọ fún ẹni pé Awíkoko dẹ́ẹ̀dẹ́ o. Àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ ó lé mi ò mọ̀rọ̀ sọ, èmi dáńtọ́ lẹ́nu tó ti yé ẹnu mi ò wọ́, orí mi dẹ̀ pé. Àjànàkú oní security ni mí. I'm a special police officer. Hold on, máa fi báàjì ẹ̀wọ̀n. Báàjì mi máa fi wọ̀nyí. Orí yìí burú. Gbogbo yín papọ̀ orí yìí burú. Ó ní tẹ́mi bá àwọn tó wà ń lo òyìnbó mọ̀ àmọ̀ ìyàtọ̀ nu security. Ó rèé, this is my badge. Ẹ screenshot yẹ kẹ́pin kiri. Báàjì mi lélẹ̀. Ṣó ti yẹ. Let me just tell you this. Even I thought tó bá jẹ́ wá jẹ́ torí mo ti ṣe security rí, that was like 20 years ago. Mo upgrade ni. Tí bá wá ń ṣe security yẹn wo Àjànàkú, mo fi Ọlọ́run búra. Owó 1 hour mi, 1 hour ni mo sọ o. Ní equivalent to Nigeria lẹ́ni owó 1 hour mi, 1 hour kò ṣe 1 day o. Owó 1 hour mi á bọ̀ wá àtìyàwó ẹ, ìwọ Àjànàkú fún ẹ ti ẹnìyẹn. Tí bá wá ní owó ọ̀sẹ̀ kan tí máa gbà, ìwọ àtìyàwó ẹ máa ná fóṣù 3. Mo fi Ọlọ́run búra tí bá ṣe fún ẹ. Owó ọ̀sẹ̀ kan mi bó ṣe níṣẹ́ ọdẹ ni mo ń ṣe yẹn. Ṣé mo pé mo ń ṣọdẹ ṣé mo jalè ni? Citizen to the core ni mí. Ìwọ tó o bá dẹ̀ jẹ́ citizen America, you cannot do this in Washington DC. Ẹ wo, ẹ rí pé mo feel kẹ́ lè rí dáadáa. Tó bá dojú àfihàn yín, you see, I'm a special police. Ẹ rí logo Washington. I'm a special police officer in Washington DC. Mo ń gbébọn lójoojúmọ́. Ordinary security ò ń gbébọn. Wọ́n ní lò bọn, wọ́n ní lò handcuff. Everything ni mo ní. Báàjì mi gbogbo kíní ìbọn mi ló wà ń bì. Mi kàn fẹ́ máa ṣó ẹ̀ fún yín o, ẹ̀ ń ṣí eré ni. Àjànàkú mo rò pé orí ẹ pé ni. Mi tún wá mọ̀ pé brother dìndìnrìn Awíkoko òun náà sọ̀rọ̀. Next time, ẹ jẹ́ kí n advice tẹ́ bá ti fẹ́ jáde. Come out láti advice mi. Wípé gbogbo nǹkan tí mo expect lẹ́nu Awíkoko nìyẹn. Mo tẹ́ mọ̀ pé Àjànàkú orí tí ẹ ò pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ máa mú. Ẹ̀yin tẹ́ wá ń bú mi. Tẹ́ bú mi sì ṣe ẹ gbọ́ bí tó ti bú Aláàfin. Ẹ gbọ́ bí tó ti sọ̀rọ̀ sí bàbá àbẹ́ gbọ́. Tẹ́ ẹ bá gbọ́ ẹ jẹ́ tún play láàrin yẹn. Ibi tó ti sọ̀rọ̀ sí bàbá máa forward ẹ̀, máa fast forward ẹ̀. Ṣé àtàṣà wá ti dojú pé iṣẹ́ ibẹ̀ rí ẹ máa gbọ́. Agbára mélòó ní bẹ lára bàbá àgbàlagbà? Ìmọ̀ lọ́wọ́ àǹtí ẹlẹ́nu pẹlẹbẹ lẹ́yìn ọmọ ìjọbẹ̀rì tí jápo sáyàmú fún abẹ̀rù fún wájú. Ilé ọlá níyọnu. Ọmọ ọkùnrin ò bá ti lè kápá ọ̀kánjúwà rẹ̀. Mẹ́bí bí ti rí nù. Agbára mélòó ní bẹ lára bàbá àgbàlagbà tó fi kó wọn jọ lógún lọ́gbọ̀n. Tipẹ́tipẹ́ lójú kòkòrò ti ń bá wọn. Ẹjọ́ tó lọ kí ni inú eléyìí sì ta ló gbé ebú wa. Báwa fíra ẹni tí ò lágbára 6 tí fẹ́yàwó 8 ṣe é wá rí póríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ikú irú. Lẹ́yìn ikú irú wọn. Kì í sọ̀rọ̀ àwàdà.
sẹ́yìn náà gbọ́. òtítọ́ ni pé iṣẹ́ àtàṣà wa ti dojú délẹ̀. lẹ́nu òsì lọ sẹ́yìn náà rí sẹ́yìn rí àwọn wa ń sọ̀rọ̀ ẹ wo insult tó pàṣẹ sí Aláàfin ẹ wá expect kí mi dákẹ́ gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ èmi bọ́ta mo wá kí bàbá wa Ọwádé Aláàfin tuntun mo dẹ̀ rí nǹkan tí Awíkókó ṣe mo dẹ̀ tún comment ẹ̀ even lórí live mi so I was just expecting him tó bá tẹ̀ rí pé mo sọ̀rọ̀ èèyàn gbà mí àwọn máa ń gbéyàn tó ti yẹ yín táwọn bá gbé mi torí pé nǹkan tí mo sọ yẹn kò correct àdé àmọ́ ó lágó mi tí ò bá sí pé oní wàhálà ló ń gọgọ fúnra rẹ̀ kí lọ́rọ̀ onírìnsẹ̀ ó sọ bá mo ní ẹ bá pera ilé olórí ọlọ́ba mọ́ mi ò yọ sọ mo sì ń tẹnu mọ́ and I'm still saying it méje lọ ọmọ Odùduwà Aláàfin ni last born kò sí Ọ̀ọ̀ni nínú ọmọ Oòduà gbogbo òtò tá ń túkọ yẹn ó tún wá sọ̀rọ̀ Awíkókó òun náà sọ mo fún àwọn méjèèjì tó yẹ mo ní kẹ́ lọ wọnú ara yín ẹ̀yin méjèèjì tẹ́ wọnú ara yín kẹjọ ṣe live kan náà kẹ́ ṣe sí mímì ní dá ilé òmọ ìwọ náà sọ ó dẹ̀ rọ́rọ̀ yẹn sọ oníṣẹ́ wọn rántí ṣebí bàbá wa Awólọ́wọ̀ mo ti sọ̀rọ̀ yẹn rí ngbà kan mo ní kò yẹ tí ò bá sí pé Aláàfin jẹ́ni tó yẹ pé kò ránró ni tó bá jọba Lámídì ránró ni kò yẹ kí wọ́n gba ẹbí Awólọ́wọ̀ láàyè nínú ààfin torí mo nígbà tí màmá lọ sí ààfin Ọ̀yọ́ pẹ̀lú àwọn ọmọ kò yẹ kán gbẹbí Awólọ́wọ̀ láàfin torí bàbá ẹni tó wà lórí oyè yìí bàbá Awólọ́wọ̀ ló lé kúrò ní 1950 something ṣé 51 àbí 50 mi ìrántí yí àyẹn bàbá Awólọ́wọ̀ ló lé kúrò torí pé kò support wọn ó ti yé yín fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ tán ẹ mú kíní ẹ̀yin tẹ́ bá ṣe wọlé ẹ padà gbọ́ tẹ́ bá ti ráyè ẹ ra popcorn ẹ kàn gbé earpiece tẹ́ ti kẹ́ play ẹ bá mi share ó wọrí everywhere ní kẹ́ share sí ṣó ti yé yín ní ìgbà tí ọ̀rọ̀ ẹ ṣẹlẹ̀ bàbá Awólọ́wọ̀ nítorí bàbá Aláàfin ò ti support ẹ̀ tó fẹ́ gbé èrú wọlé bàbá Awólọ́wọ̀ ó ṣe wọ́n dìtẹ̀ Aláàfin bàbá tí ò sí mẹ́ngbà tó ń jà àwọn tó ń jà wọ́n dá wàhálà lẹ̀ lọ́yọ̀ọ́ èèyàn bíi mẹ́fà kú wọ́n mú Aláàfin kún wọ́n fi position yẹn wọ́n fi yọ ṣèbá Awólọ́wọ̀ ló dálẹ̀ ṣèbá Awólọ́wọ̀ ló gbé ipò ìwọ náà ti sọnù ọ̀rọ̀ ẹ̀ náà Awólọ́wọ̀ ló gbé kíní region yẹn òun ló gbé lé Ọ̀ọ̀ni lọ́wọ́ nítorí ó di pé ó dẹ̀ mọ̀ yí pé nǹkan tó ń ṣe yẹn kò yẹ kó ń ṣe bẹ́ẹ̀ ṣebí bàbá Awólọ́wọ̀ ní aṣeburúkú ṣe rere àkàndá ọ̀rọ̀ ṣebí wọ́n náà sọ Awíkókó lójú ọlọ́rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ onítọ́lọ́rọ̀ bá gbọ́ kíní ó ṣe kò ní ṣe kókó bá fún ẹlẹ́sìn òun sínwín orí ẹ burú mo rò pé ó gbọ́n ni ṣebí wàá bẹ̀rù ẹ ni mélòó ni láti tó fẹ́ ṣe fún mi ti fẹ́ bẹ̀rù ẹ tí bá ti wàá bẹ̀rù èèyàn orú ẹ̀yìn ni máa bẹ̀rù ẹ̀yin ẹ̀ tó nǹkan kan ẹ̀yin méjèèjì tó bá pa ipò ẹ̀ tó didi tó ti yé yín bọ̀ títorí pé bẹ́ẹ̀mi ṣe máa ń ṣe show mi I just have to because tí mi bá fún ilé sí ẹ máa rò pé ó ti sáwọn ló jẹ lọ Ọọ̀ni oṣù olórí ọba Aláàfin olórí ọba Ọọ̀ni oṣù olórí mo tún tẹnu mọ́ and never insult onírìṣà tí bá ní kò ṣe olórí ọba kò ní mí ní this is not the first time nígbà táwọn olórí burúkú tó máa ń gbé bàbá tó ń gbé Ọọ̀ni ṣépè àwọn olórí burúkú kan tó ń bú bàbá ń gbà kan ẹjọ́ kí lẹ rí ṣe sí ẹ wá rí èmi lẹ wá rí dáná èmi lẹ fẹ́ lẹ̀dí mọ́ orí ẹ burú Awíkókó ó gbádùn Àjànàkú ẹ̀yin méjèèjì jọ ń ṣe èrè papọ̀ ẹ kóra yín pọ̀ kẹ́dẹ́ ẹyọ kan ó ti yé bí ṣe ń sọ lọ wọ́n mú bàbá Aláàfin wọ́n gba ipò kú ọgbẹ́ bàbá kọ́kọ́ lọ sí Ìjẹ̀bú ìgbà tó yá káṣà ní Èkìtì lọ́dọ̀ àwọn àbúrò ẹ̀ torí wọ́n mọra àwọn wá wọ́n mọ àwọn tó jọjọ́ mọ Yorùbá ibẹ̀ ni bàbá Aláàfin padà lọ kú sí ètò ẹ̀ bá mọ ìtàn yẹn bàbá tó bí ọba Lámídì Adéyẹmí tèrè àbá Adéníran làwọn èèyàn máa ń pè bọ̀ ní ọ̀dọ̀ tiwa a máa pè ní Adéníran adé tó wà nínú ìran Adéníran bá a ṣe máa pè lédè wa nìyẹn ojú yẹn lọ bí wọ́n ṣe gbé bàbá ó di gbó bí bàbá Aláàfin bóyá dẹni tí ò sí lórí ipò mọ́ nìyẹn bàbá Awólọ́wọ̀ yìí náà ló tún gbé power kúrò lọ́wọ́ Aláàfin mo rí ẹ brọ́dà mi Aláàjì kò ní bàjẹ́ fún ọpẹ́ mi bàbá Awólọ́wọ̀ ló tún gbé ipò tí ó wà lọ́wọ́ Aláàfin ó wá gbé agbára ẹ fún Ọọ̀ni onídọ̀tà Awíkókó sọ pé chairman yàrá ẹ̀ ó lọ́ba chairman inú Ilé-Ifẹ̀ ó nìkan ni ọba Ilé-Ifẹ̀ èmi ò ní bú ọba bọ̀ ọ̀rọ̀ tí mo sọ tó bá ti dàbí èbú ẹ má bínú àwọn ọmọ yìí gangan ló ń kó láàlẹ̀ ọ̀rọ̀ dẹ̀ pọ̀ lẹ́nu tèmi náà mo ní proof lóríṣiríṣiríṣiríṣi ẹ̀ ń ṣi èrè ni àbẹ́ ń sinwin nígbà tó ń bọ́ ta tó bú Aláàfin bíbà
ṣé mi bú ọba ni ẹ bá mi dájọ́ náà ẹ̀yin èèyàn ẹ máa níta ìtàrẹ́ pọ̀ ẹ jọ ṣé mo bú ọba ni kò sí kankan tẹ́nì kankan lè ṣe fún anybody bó ṣe wà tí bá rí ẹ ní Ọ̀yọ́ Aláàfin màá tún kí ẹni tó bá gbéjà wá ní wọ́n náà wọn mo dúró bí ṣe dàgbà tó ò lè mú mi àti wá tí Awíkoko àti tó ní Àjànàkú ẹ̀ lè mú mi kẹ́rí mi wọ́n náà wọ́n bá ẹ̀ lè mú mi kí ló dé ìwòlẹ̀ wá ń lékún sí wa lórí pa sọ̀rọ̀ pé Ọọ̀ni oṣù lórí ọba ṣé mo parọ́ ni orí yín burú ni àbẹ́ ń ṣe èrè mo máa rò pé ẹni tí mo lè respect ni ìwọ Awíkoko ìbò tún respect ẹ̀ lórí show tó ṣe mo tún fún wèrè ní respect ó tún bọ́ tó ṣẹnu yànnàyànnà ẹ wo bó ṣe ń bú mi ò bú ẹ náà mo pọ́n ẹlẹ́ni tó wáyé pé wọ́n gbọ́n ó ní ọpọlọ lórí ó yẹ kó fi sí pé bọ̀bọ̀ yìí fún mi ní owó dá ààrẹ o tí mo expect mi ti expect Àjànàkú yẹn òun ò tiẹ̀ ọ̀rọ̀ títí ẹ̀ yẹn gábàdá bó ṣe máa ṣe ní small thing báyìí ó ti sáré jáde fòrò kó lè rówó because kò lè lówó tí ò bá ṣe Awíkoko àti mọ̀ pé òun ṣe ti ẹni ó ní tí ó réyìn mi ọ̀rọ̀ ọ̀dẹ̀ ó lé mi oníbẹ̀ lẹ́nu ìbẹ́dà lẹ́nu mi ó mọ tán pè níbẹ̀ lẹ́nu àtàn tẹ́nu wọn gé tó court tí wọ́n fi nǹkan sí ẹni olóṣì ẹ máa bú ebu wèrè wọ́ dẹ̀dẹ̀rìn èmi lẹ́fẹ́ fi kọ́rọ̀ sọ kò sí nǹkan tẹ́ lè ṣe Aláàfin lólórí ọba bẹ́ẹ̀ ni Aláàfin nínú ọmọ gbogbo wa la kàwé léèwé gbogbo ẹ̀yin tẹ́ wà ń bì tí èjì tí àrírò ẹ̀rí tí èjì wà bí ẹjẹ̀ wo bí 45 pé ó kéré jù téjì wà ní 45 wálẹ̀ ṣé ẹ̀ka ìwé ẹ̀kàwé tàn ṣé ń bẹ̀ ńgbà tó ṣe ọ̀kan bí kíní kan tó dárúkọ gbogbo wọn ẹjọ́ torí Ọlọ́run ṣe rí ibi tó ti ní Ọọ̀ni ìrìṣà ṣé wọ́n dárúkọ ẹ̀ níbẹ̀ mo sì sọ nínú kíní yẹn pé mo máa ṣe show kan wípé yes ìdí tẹ́ máa fi mọ̀ wípé wọ́n fẹ́ fi ẹ̀sìn ba ìlú jẹ́ ipò orúkọ tí gbogbo wa ń jẹ́ mo sọ orúkọ tèmi gangan fúnra mi Almaroof Muslim name ni lórúkọ tó sọ mí ìdílé bàbá mi Ògúngbadé ni mí Olúwatóyìn Ògúngbadé Olúwatóyìn yìí dá rí Almaroof yẹn mùsùlùmí name ni ní gbogbo ìgbà yẹn wọn kódà àwọn èèyàn kan fagídí sọ Muslim name yẹn máa fún yín ní orúkọ tí àwọn ìyá àti bàbá mi sọ mí kó tó di pé wọ́n fi orúkọ mùsùlùmí sí Ògúngbadé ni mo jẹ́ ọmọ Ògún ni mí Ìdómògún ni mí Akílàjà ẹ̀ ń sínwín ni kí ló dé mo dẹ̀ ẹ̀yin méjèèjì ẹ̀ ń bọ̀tẹ̀ ẹ̀ ń fò bọ́ta pòròpòrò wò ó ṣé o fẹ́ gbọ́ Àjànàkú lọ ṣe part 10 lẹ́yìn elémi ní dá ilé òun máa fi ọ̀rọ̀ yín máa kọ́ máa fi mu bottle water ni orí yín burú kí tó parí ẹ̀ last but not the least ṣé mo yí pé nígbà tí bàbá Awólọ́wọ̀ wá ṣe kíní yẹn bàbá yẹn wọ́n wá fi òṣèlú wọ́n wá fi wọ́ wọ́n wá gbé géèmù yẹn fún Ọọ̀ni Ifẹ̀ bọ́ọ̀ni ṣe bó ṣe dúró nìyẹn tó lóhun olórí ẹjọ́ torí Ọlọ́run ìjà mélòó ní Ilé Ifẹ̀ jà fúnlẹ̀ Yorùbá ẹ máa dá mi lóhùn níbi kọ́mẹ̀ntì o ẹ máa dá mi lóhùn ìjà mélòó ní Ilé Ifẹ̀ jà fún Yorùbá mélòó ní Ilé Ifẹ̀ gangan fúnra rẹ̀ Aláàfin ló jà títí Fúlàní ò bá ti kó ogun alẹ́rú tí ò bá sí Ìbàdàn ṣé tí Ìbàdàn tí tó bá kọ́ńkà Ìbàdàn mélòó ní Ilé Ifẹ̀ tó máa fi pa yín rẹ́ gbogbo ìgbà tí àwọn bàbá yìí ń ja ìjà tó jáde tó gba ilẹ̀ ó gba Tógò dékútọ́nu Aláàfin ló gbalẹ̀ débẹ̀ gbogbo ẹ̀ máa dá ọmọ èmi ọba Alákétu of Kétu Onípòpò of Pópó Onísàbẹ̀ of Sàbẹ̀ àwọn ọmọ ọba nìyẹn níbo náà nífẹ̀ẹ́ ti jáde ń bẹ̀ ẹ rò pé máa bẹ̀rù pé láti máa sọ ni unity tí mo kàn sọ fún ẹ̀yin brọ́dà mi Adéoyè tẹ́ pè mí tẹ́lí kí n sọ ní pé tó wáyé pé ní ìsọ̀ tí wà fún kábíyèsí kí kábíyèsí má bínú ẹni pé mo forí balẹ̀ fún kábíyèsí bọ̀ sí pé mi ní tẹnumọ́rọ̀ mi èmi ò sọmọ àlè Ọ̀yọ́ o tí ó ti yé yín mi ì sọmọ àlè Ọ̀yọ́ ọmọ Ọ̀yọ́ tó dẹ̀ sọ̀rọ̀ pọ̀ o bóníkálukú wa ṣe ń pù tẹ̀ ni ẹ lọ gbọ́ nǹkan tí bàbá mi Akéwùgbà Gold sọ lórí the same ọ̀rọ̀ yìí bàbá Akéwùgbà Gold náà fi sọ̀rọ̀ náà Bobby kò sọ fún mi pé Almaroof nǹkan tó sọ yóò dáa má sọ̀rọ̀ ẹ̀ mọ́ mo fi Ọlọ́run búra kó jẹ́ pé tó bá ti Àjànàkú yẹn mi ti ẹ̀ka ti ẹ̀kún táwí kokoto jókòtò lódìdí 1 hour fún mi lèmi náà ṣe pẹ́ báyìí ó yẹ kó wá pè mí pé àbí kòkò sọ lórí láìpẹ́ kémi náà gbọ́ pé òun ọ̀nù mi má dẹ̀ tẹ̀lé wọ́n nìyẹn pé mo fi Ọlọ́run búra níbi tí ọkàn mi balẹ̀ dé mo ti wò pé I will just call you pé okay Awíkoko brother mi mo ti gbọ́ kò ní ṣẹlẹ̀ mọ́ ọ̀dọ́ la máa ṣe ọmọ Yorùbá ni wá gbà pòtí
ó tẹ ó dé fìlà náà fi tiẹ̀ ṣé abetí ajá bọ́ yín ràn ní ó jẹ́ lọ bá àwọn èèyàn gidi kọ́bẹ̀ ẹnu abetí ajá gidi tí ó rí ìtawà ń wọ̀ ó lọ gbé fìlà fún bábà kó máa bẹ́ ẹran tó yẹ kó gbé fún télọ̀ gbé fún bábà ambassador Caro White ayé ẹ ìwọ àti tani wà ń sọ̀rọ̀ nítorí mo kàn ń wò mo kàn jí láàárọ̀ yìí mo kàn ń wo gbogbo ẹni mo tẹ̀ tí rí tàjànà kú látànà táwí koko àwọn tèmi ọkọ̀ jù sí mi pé Àwúrẹ́ ó ti get started but mi ní jẹ́ kó get started jù báyìí lọ àwí koko for your information èmi ń ṣọmọ àlè lọ́yọ̀ o bó ṣe jẹ́ apá kan Ọ̀fẹ́ apá kan Ọ̀yọ́ tí wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n náà sọ oléyàn kọ̀dí sínú ilé ó kọ̀dí síta wá ń tọ̀ sínú ilé irú ẹ̀ ló ṣe wọ́n náà gọ́ tó bá yẹ kó jó ojúlówó nìwọ náà ó yẹ kó fi ọpọlọ gbé ọ̀rọ̀ yẹn pé báyìí ni ààrẹ wa ń bí má sọ̀rọ̀ ẹ̀ mọ́ wàhálà mo jẹ́ nìkan tó jẹ́ pé ó máa tètè gbọ́rọ̀ ààrẹ nǹkan tó sọ yẹn ò dá o ẹ má yẹ kírú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ o ìrẹ́pọ̀ làwọn apẹ̀ Yorùbá tẹ́mi bá ti ẹ̀ sọ̀rọ̀ èmi ò bú náà ṣé idiot Àjànàkú yìí kò bú Aláàfin mọ ìgbà tó ti ṣe tí Àjànàkú ti ṣe tó ti ṣe láìfọ́ Aláàfin tó bú bàbá ó ti ṣe kò ṣe mẹ́rin kò ṣe márùn kò ṣe mẹ́fà olórí burúkú ẹ̀ wá bọ́ta ìwọ ń sọ̀rọ̀ Aláàfin ìpè àwọn bàbá tí ń fẹ́ ìyàwó lọ béèrè bàbá tó bí bàbá Adéran 201 ìyàwó ẹ̀ ṣé nà tòde ṣé ni ló ti ṣẹlẹ̀ ni ẹ wá ń wútẹ wá ń sọ̀rọ̀ ọba wo ó lójú àwọn ọba tíyàwó wọn ò pé méjì mẹ́ta bàbá wọ ní dáńsọ yìí náà ẹ kà náà láti gbàdọ ti dé ó di mélòó wá ṣe pé ẹnìkan tágbára ẹ ò ká kinní kan báwo ni wọ́n ṣe mọ̀ págbára bàbá ò ká ṣé ó bá wọ yàrá tí ò bá ṣe pé lórí burúkú ni wà Àjànàkú yẹn orí ẹ burú ẹ ń ṣí èrè bọ ẹ̀yin fáìsì mi ẹ má bínú mo rí pé inú mi dùn pé gbogbo yín listing bọ ẹ má bínú Ajá Àmùdá mo rí ẹ Ìnáọlájí Ọ̀yọ́ Aláàfin Òjùpá Ṣèkìrà mọ Àtìbà Àjọkẹ́ Ọmọ́túndé mo rí ẹ sísítà mi so o lè anybody ni mo sọ ẹ bá mi ṣí àkíní anybody ò lè claim wípé Ọ̀ọ̀ni olórí ọba ni àwọn Ọ̀yọ́ ò ní gbà láyé àwọn ọmọ àlè Ọ̀yọ́ tí wọ́n ń ṣe gbogbo nǹkan tó ń ṣe lẹ́yìn tó wá ń bá Aláàfin àwọn tó jẹ Aláàfin lẹ́yìn gan nígbà tí Aláàfin àti Ọ̀ọ̀ni ṣe Ọ̀ọ̀ni tó wà lórí ìtẹ́ yìí gan tó tún jẹ bàbá lẹ́yìn gbogbo ẹ̀ lápadà gbọ́ àwọn tó jọ ọmọ bíbí inú Aláàfin gan wọ́n tún jẹ bàbá wọn lẹ́yìn so irú ẹ̀ ò lè ṣe kó má wà àwọn yẹn ni ọmọ àlè níjọ́ tó sọ mo sọ fún bàbá mú ní ẹṣú ọ̀pọ̀ ọmọ yìí ò ti ẹ̀jọ yín ná mi ìfẹ́ dárúkọ ẹ̀ lórí mi ìrí sáàní pé eléyìí jọ yín nínú ọmọ yín gbogbo ọmọ yín dáa tọ́ba ti rí mu bàbá báyìí ẹ máa ti mọ̀ ẹyin ju bàbá àti pé ìpéjú Aláàfin wàá ti mọ ọmọ Aláàfin o ò ní láti wá wọn lọ bàbá ò bímọ tí ò jọ ẹwà ẹ̀yin lẹ àwa ẹ̀yin lẹ ẹ̀yin ara lè fẹ̀rẹ̀fẹ̀ máa sọ tẹ bá dúró láti fàjàbọ̀ ṣẹlẹ̀ ìwèrè ọ̀sìnwí méjèèjì yẹn mo fi Ọlọ́run búra mi ní dáyín ló mọ̀ àwọn fáàsì mi mọ̀ tí bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ọlọ́run yóò bàjẹ́ o wọ́n flag mi bọ̀ mo ti sọ tí mo fẹ́ sọ ẹ ṣé gan thank you very much the empire the only empire Ọ̀yọ́ ló wà remain number one kò sí nǹkan anybody lè sọ the only empire Ọ̀yọ́ ló wà kí ló fà the empire àwọn bàbá tèmi jagun ni Ọọ̀ni Ifẹ̀ kì í ṣe olórí ọba Sọjí Ọọ̀ni Ifẹ̀ àbọ̀ wọn ní gbòdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Àríjà brother mi ají ṣe bí Ọ̀yọ́ láde Ọ̀yọ́ ń ṣe bí abẹ nìkan kan wọ́n flag mi ni mo ṣe fẹ́ paṣọ yẹn irú wa wí kókó wa ń sọ̀rọ̀ ìwọ tó yẹ pé Sunday kò tó ní kò sí ẹ̀ha ojú ẹ Sunday ó padà fi Sunday pa ni náà ebi mi ta sí ṣe Yorùbá nation ṣebí ó kúrò láàrin wa ó lọ ṣe olọ́jọ́ ní àwọn olóṣèlú yóò tó lọ kí làbọ̀ tó bá bọ̀ ń bẹ̀ ìwọ ambassador Karuwa ìwọ ló fẹ́ bá sọ̀rọ̀ sí èmi ò ní ẹ bá sọ̀rọ̀ ó tí ìwọ ò tí ẹ wọ studio lọ́wọ́ studio bó ṣe máa ń kọ́ ni tó máa ń kọ́ yẹn kó tún ṣépè bóyá máa ń ṣe wàá mọ̀ pé gbogbo ìpè tó ṣe yẹn ẹ̀yìn ló ń lọ torí èmi ò ní bú ẹbí ẹ nígbà àti pé mo ti wò pé I will never in my life cross the boundary bọ̀bọ̀ ìmọ̀ èwo là ń bá wa jà èwo là bùrọ̀ máa ṣépè pé tí àwọn ọmọ tí wọ́n bá bí wọn ò ní kù kan tí kọ́kọ́ lè ṣe ọmọ tèmi o torí ọ̀rọ̀ tí mo sọ ó perfect ẹ lè yí ìtàn mọ́ wa lọ́wọ́ gbogbo alákàwé abídí gbogbo alákàwé ìtàn Yorùbá nínú ìtàn history tí gbogbo àkàní pé the Aláàfin of Ọ̀yọ́ is Ọba of Yorùbá land and the only empire in Nigeria lẹ́nìí Ọ̀yọ́ ni so kí là mú even ni bí wọ́n ṣe ń sanwó fún àwọn ọba ń gbà yẹn wọ́n ní òsì ní nọ́mbà 3 náà
What are you talking? Aláàfin, Aláké, Àwùjalè, Òṣèmọ̀wé àti Ọba Benin. Àwọn náà gbowó náà. Your daddy is number 6. Ọlọ́run jẹ́ kó wà níbí. Ọlọ́run jẹ́ kó wà níbí. Torí time tí bá wárú nǹkan bẹ́ẹ̀ èèyàn ó rí. Ọlọ́run jẹ́ kó wà níbí. Ọlọ́run jẹ́ kó wà níbí kí n fi hàn yín. Èyí tẹ́ ẹ̀ bá mọ̀. Sálárì gangan ni ò sínú sálárì. Second class ló wà. Orí yín burú ẹ̀yin àtàwọn ta ni. Àbí torí ta bá lè dákẹ́ tá a fẹ́ sọ̀rọ̀. Tí gbogbo èèyàn bá sọ̀rọ̀ tó jọmọ Ọ̀yọ́, èmi máa sọ̀rọ̀. Awíkoko ìtàn ò correct. Go and rewrite your history. Àtọ́gbé sì wèrè fún ẹ kò correct. Yèmí àti ẹ mọ̀ yìí pé Ọọ̀ni ọba ni àgbà. Bọ̀ lọ́dọ̀ ọmọ Ọ̀yọ́, bàbá ló ṣà ni. Tòró ń lo lóòṣà fáláàfin. Gbogbo òòṣà tó máa ń bọ nílẹ̀ Yorùbá olólóòṣà. Ó ní gbogbo ìgbà tó ń bọ̀ òòṣà tó fi ní táìmù kan tó ní wá tí gbogbo yín yí tẹ̀sán di bàbàrà tẹ́ òyìnbó fẹ́ ẹni tán ní wọ́n máa pa màálù nítorí olóòṣà kì í jáde. Tí Ọọ̀ni ò bá ṣe olóòṣà, Ọọ̀ni yìí gangan tó débẹ̀ yìí gangan, Ògúnwùsì kábíyèsí o, Ọọ̀ni yìí gangan ló jẹ́ ká wá rí pé rí lolóòṣà ni. Ṣé rásọ mí lọ́yìn Ọọ̀ni láti gbà ẹni? Wáìtì ló ń wọ̀. Bàbá wọkùn adé síjú adé. Ṣé wáìtì ni bàbá ń wọ̀? Bàbá wo oríṣiríṣi kọ́lọ̀. Bọ́ Ọọ̀ni ìrìṣẹ́lẹ̀ kò change kọ́lọ̀ rí. Funfun ni. Gbogbo náà àgbọn náà funfun ni. So olóòṣà bàbá tèmi lọ Ọọ̀ni. Aláàfin lọba ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ fẹ́, bẹ́ẹ̀ kọ̀. Aláàfin lọba Yorùbá. BUU wọn bá gbọ́ ọmọ 15 years sí lórí. Aláàfin ni. Aláàfin wọn bẹ orúkọ ló ṣèǹjì o. Ọwọ́ adé, olólórí aládé. Gbogbo tẹ bàbá lu sẹ́rẹ̀ wèrè. Olórí ọba ilẹ̀ Yorùbá, olórí olóòṣà ni Ọọ̀ni. Èébú kọ́ nìyẹn. Ẹ̀yin lẹ gbọ́ Yorùbá. Ẹni tó bá gbọ́ Yorùbá ni yá mọ̀ pé èébú kọ́ nìyẹn. Olórí olórìṣà ni Ọọ̀ni rìṣà. Ẹ̀kọ́ ọ̀tí ẹgbẹ́ kiri. Last but not the least. Ṣé rí mi ìfẹ́ dárúkọ yín o. Ẹ̀yin boys ẹ máa ń gbé show mi. Mo mọ̀ yín o. Oòduà TV and Kinikan TV mi ti gbàgbé. Ẹjọ́ tó rọ lọ. Tọ́pìkì tí ẹ fún show yẹn, olójẹ́ káwọn idiot yìí jáde wá bá mi. Tẹ́ ni mo tẹ̀ sí Ọọ̀ni lójú. Níbo ni mo tẹ̀ sí lójú? Ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ jẹ́ ká ṣọ́ra o. Tẹ́ ẹ bá ti lè mú bẹ́ẹ̀ máa wá tọ́pìkì yín. Tẹ́ pé tọ́pìkì tí ilẹ̀ fi tọ́jà. Àwọn èèyàn wò pé níbo làárẹ̀ ti bú Ọọ̀ni. Èmi náà wò pé Ọọ̀ni ààrẹ tẹ̀sán Ọọ̀ni lójú. Mo ní ààrẹ. Mo ní Ọọ̀ni oṣù lórí ọba. Ẹ má pèrè ayé lórí ọba mọ́. Mo ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá Láàfin sọ̀rọ̀. Mo ní voice message ẹ̀. Mo dẹ̀ tó mo ní wàá gbọ́ pé wọ́n ní. Èyí náà wà lára ẹni tó dìlé ọba wa. Mi ìjọ́rọ̀ mi sọ. Ẹ lè kọ́ lẹ̀. Nǹkan tí mo sọ nìyẹn. So why they attacking? Ẹ wá attack mi. Ọ̀nà wo lọ ní fi jó lórí ọba? Ọọ̀ni olórìṣà ni Ọọ̀ni. Bàbá tí wọ́n ló ń ladé tẹ́ ẹgbà. Wọ́n ní ẹgbàdé fáládé ẹgbóyè fọlódé. Oyè fọlóyè. Wàhálà lẹ kóra yín sí. Wọ́n rojọ́ náà gbogbo wọn bàbá tá à ń sọ yìí náà wọ́n ti lọ o. Bẹ́ẹ̀mi àti náà ṣe jọ máa lọ nìyẹn. Síjú adé ti lọ o. Adéyẹmí ti lọ o. Olúbùṣe ti lọ o. Bàbá Agbádégẹṣin ti lọ o. Bàbá tó lé ní kíní ó ti lọ o. Awólọ́wọ̀ tó dágun wàhálà yìí náà lẹ̀ ó ti lọ o. Abíọ́lá ti tẹ̀lé wọn o. Kí wàá ní kílẹ̀ pọ̀nlé tá a bá fi sílẹ̀ inú tàn. Àwọn ò ní jẹ́ kẹ́ bàtàn jẹ́ fún àwọn ọmọ kéékèèké àtàwọn ọmọ tó jẹ́ àwọn ẹgbẹ́ wa tí wọn ò mọ̀ tàn. À ní jẹ́ kẹ́ bàtàn jẹ́ fún wọn. Ta ni yín? So Àjànàkú kò jẹ́ kó rí ẹ pé tètè lọ ṣe part 2 ọ̀rọ̀ ẹ. Awíkoko wọn náà lọ ṣe part 2. Èmi Ààrẹ Almaroof. Ọmọ gbá jókòó jẹ́ àwọn jókòó jẹ́. Ọmọ gbá tí ò bá jókòó jẹ́ atẹ́. Àwọn tí ò bá jókòó jẹ́ àfàyà pérégedé. Ìdómògùn ni mí Akínlàjà èkó tí pọ́mọ yẹ́ tó torí ọmọ lọ́mọ. Èkó tí ò lọ́kọ́ ọkọ̀ tí ò lọ́kọ́ fẹ́ tó mú kíkíní tó fi gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ tó fi gbàyà lọ́wọ́ aláyẹ. Ọmọ ládé ni mí Aláàfin Òládé adé aládìkún la gbà fún baba ńlá bàbá mi. Èmi lọ́mọ ọ̀dọ́ kan lábàtà bomi jùdí ọmọ ògbójúlé yọgbọ́ka. Wọ́n máa fi bọ́n ṣọ̀pá ìbọn náà fi ṣọ̀pá lé bàbá mi. Mi ò ṣiṣẹ́ ṣe o. Ọdẹ ni wọ́n lé bàbá tó bí mi lọ́mọ. Jagunjagun la bàbá mi. Tẹ́ ẹ̀ bá mọ̀ kó lọ wádìí mi tó bá wádìí mi dédò dẹ lọ lé oúnjẹ àdẹ. Ibi táwọn bàbá mi méjèèjì ti kọlura wọn nìyẹn. Ológun làwọn bàbá tèmi. Eré èwo èmi kú ònu pé bàbá tó bí bàbá ńlá kù yálà ya pọ̀rímọ́pọ̀n ya ńláńláńlá bàbá mi. Ọ̀yọ́ ni wọ́n. Bọ́ ṣe rìnrìn tó fi dé àgọ́ ló dọ̀já lè ní. Gbogbo ẹ̀ ni mo mọ̀. Orí yín burú. Aṣẹnu pọ́nrán kan rẹ̀ ń sọ̀rọ̀ bí ẹ pé bóyá ẹ mọ̀rọ̀ sọ. Kọ́mẹ̀tì lẹ́yìn eléyìí.
I don't care pẹ̀lú any comment tèmi bá sọ original ọ̀rọ̀ ni mo ti sọ fún yín it's either you like it or not original ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé Ọọ̀ni is not olórí ọba Ọọ̀ni ò sí nínú ọmọ Odùduwà ọba ni nílé Ifẹ̀ lóòótọ́ ilé Ifẹ̀ ni gbogbo àṣìṣe wà bó ṣe mọ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣọmọdé Ifẹ̀ náà ṣé ó lè pẹ́ àwọn ọmọ Ìjẹ̀bú nílé Ifẹ̀ wọ́n máa sọ pé wà dá ìlà ó ti wá àwọn kan ọmọ Ọbàtálá ni Odùduwà gangan fúnra rẹ̀ ó báyàn lé Ifẹ̀ ní so irú ìjà wo nìyẹn Ọọ̀ni ló ṣé Odùduwà bí Ọọ̀ni ni níjọ́ tó ti ń sọ tí gbogbo àti ń ka ìwé history tó ka gbogbo ọmọ tí ọkàn bíbí ẹjọ́ torí Ọlọ́run ẹ sọ ibi tí wọ́n ti dárúkọ Ọọ̀ni níbẹ̀ ẹ wá ń rí ráìtì tó ń tútọ̀ kan fún wa erùpá máa dákẹ́ fún yín tí gbogbo èèyàn bá dákẹ́ mi ní dákẹ́ tí mi bá tún wá dákẹ́ mo tún máa ráhùn tó máa dìde tó máa sọ̀rọ̀ ajá ìdò mo rí yín sísá mi mo tún máa ráhùn tó máa dìde tó máa sọ̀rọ̀ so báwo mo ṣe ń sọ̀tọ̀ ni pé kò ń ṣe ọmọ ọba kò ń ṣe ọmọ Yorùbá àbí kò ń ṣe ọmọ Odùduwà ṣèbí wọ́n bọ̀rọ̀ ọ̀fẹ́ lọ Ilé Ifẹ̀ ni ṣèbí ó nírú agbára tí ọ̀rọ̀ ọ̀fẹ́ náà ní tí ò bá sí wípé bàbá tiwa tó gbádélẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ ló yẹ kó máa jọba kò ń ṣe olóòṣà ẹ wá wí tán ní mi mọ nǹkan tí mo sọ ẹ gbé lọ ní ẹjọ́ èmi náà wá mú fún yín láti bí almost 200 years tó ti ń sọ a máa sọ tó ní kálukú máa fi máa bọ́lẹ̀ ní bus stop ẹ̀ ni bàbá Awólọ́wọ̀ tó da ìtàn rú gbogbo ilẹ̀ mọ̀ pé Awólọ́wọ̀ ló dá ìtàn rú Awíkókó fún ààrẹ ó mọ̀ pé Awólọ́wọ̀ ló da ìtàn rú so what is your problem ìwọ náà ti rojọ́ mọ́lẹ̀ ẹlẹ́sọ̀ sọ́nù ọ̀rọ̀ náà ẹ wá jáde ẹran ọgbọ̀n apá ẹ wo ẹyin ìyọmi Ọlọ́run jó bàjẹ́ nǹkan tí mo ní fún ilé nìní so anybody tó bá against ọ̀rọ̀ mi argue with your keyboard we listen we don't judge thank you.